mo kí yín o káàkiri tí ẹ ń fi ìfẹ́ wọn sí amóhùnmáwòrán nígbà tí a kí yín ṣe àdúpẹ́ èjìrò ìlà náà ni mo tún ti dé sójú amóhùnmáwòrán yín ìlú Èkó la wà àjáde kúrò lẹ́kọ̀ọ́ lẹ́ni kò ní bàjẹ́ mo wà pẹ̀lú Gbénga Ọmọnìtàn ẹ̀hún ló wà lẹ́yìn ilé ń bí tí gbogbo ẹ̀ fi ń ṣá prapra Joshman Starboy ti wà nìyẹn Sunday Ayọ̀ọba ọmọ Lódìgbò náà wà ń bí Oníṣẹ̀gẹ̀ bàbá nílàró bàbá náà wà ń bí kò ní bàjẹ́ nígbà tí náà ni àṣà wa èdè wa káàkiri akínyìn ẹ̀yin tí Nàìjíríà ń bí lẹ́kọ̀ọ́ nìbàdàn l'Ákúrẹ́ l'Óṣogbo n'Ílọrin káàkiri akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára tó jẹ́ pé ẹ̀ ń sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí lọ́ ń sọ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá tí mo wà pẹ̀lú lẹ́nìí lóòótọ́ ọmọ wa ń bí ni bàbá Nàìjíríà ni bàbá àmọ́ bàbá náà lè fi tọ̀wọ̀tọ̀wọ̀ kílèmù ìlú Amẹ́ríkà ẹ fẹ́ gbọ́ nípa bàbá wa Kehinde Dairo lẹ́nìí bàbá sọ fún wa torí bàbá yìí ti bá wọn ṣeré rí wọ́n ti bá wọn ṣeré wọ́n ti bá wọn lùlọ́ wọ́n ti jọ lẹ̀ pẹ̀lú bàbá ẹ tún fẹ́ gbọ́ pa bàbá commander chief commander bàbá yìí tún ti bá wọn ṣeré ńbẹ̀ ẹ fẹ́ gbọ́ kọ́kọ́ bàbá aládé King Sunny Adé bàbá yìí náà tún ètò àgbààgbà yìí mo fẹ́ràn ẹ̀ gan torí èmi akọ́ra máa wò ń tèmi ni ń dẹ̀ máa gbà á dẹ̀ kí yín káàkiri bẹ́ẹ̀ ṣe ń fìfẹ́ hàn á kí yín ọ̀dọ̀ bàbá mi mo wà báwo náà lèmi náà ṣe múra bí àyọ̀ǹgẹ̀ tó níwọ̀n kí bàbá náà ní wá gbádá kí bàbá náà polo èmi náà ṣe ti múra láti ilé nígbà tí mo dẹ̀dẹ̀ náà mo bá bẹ́ẹ̀ náà bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bàbá mi Foli Peperenpe àwọn ni mo wà lọ́dọ̀ àgbàlá wọn làwọn lẹ́nu bàbá mo kì í sà o. mo dúpẹ́ thank you very much. ṣàlàfíà ní sà. adúpẹ́. bàbá mi kàn ti mọ̀ pé nǹkan tẹ́ máa lè mú náà ṣe múra báyìí. ó dà bẹ́ẹ̀. ṣé ó dà bẹ́ẹ̀. ó dà bẹ́ẹ̀. ẹ pẹ̀lẹ́ sà. thank you. bàbá mi ẹ bá mi kọ́ àwọn olólùfẹ́ yín káàkiri tán wò yín báyìí sà. mo kí gbogbo àwọn olólùfẹ́ Foli Peperenpe káàkiri gbogbo àgbáyé ẹ kú àtìlẹ́yìn wa o ọwọ́ yín a máa lọ sókè o mo dúpẹ́ gan ni o ẹ ṣé bàbá mi kò ní bàjẹ́ bàbá ibi tá a máa yà á pọ̀ o ẹ ṣe mọ̀ pé ètò àgbààgbà lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ wọ́n ń gbádùn ẹ̀ gidigidi bàbá orúkọ yín kọ́ ni Foli Peperenpe o mo fẹ́ kẹ́ bá mi dárúkọ yín gangan kẹ́dẹ̀ bá mi sọ ọmọ ibi tẹ́ jẹ́ gangan fún ara rẹ̀ tán wà sá. orúkọ mi ni Abíọ́dún Fọlọ́runṣọ́ Ìrágbìjí ni wọ́n ti bí mi ní Borípé local government Ọ̀ṣun state. bàbá ẹ bá mi kí àwọn ará Ìrágbìjí ṣé ó nídìí èdè tẹ́lẹ̀ fi kí wọn tó jẹ́dẹ̀ wọn gangan. èdè Yorùbá náà ni ẹ bá mi kí wọn wò yín náà bẹ́ẹ̀ káàkiri. Ìrágbìjí olókè méjì takọtabo lórí àgbà Ọ̀ṣun ọmọ kan yìí lulẹ̀ òkú kan. káfílẹ̀ bẹ́ẹ̀ bàbá ẹ bá mi sọ ṣókí nípa bàbá àti màmá yín. bàbá mi Àmọ̀wẹ̀dú bàbá ni onímọ́tò ni wọ́n. onímọ́tò. wọ́n wa mọ́tò yẹn títí wọ́n fi bí mi àwọn ní kọ́ ra mọ́tò ní gbogbo agbègbè yẹn. gbogbo Ìrágbìjí yẹn. àtàgbà àtàdà àti gbogbo area yẹn pátápátá so is the leader àwọn ní àwọn péyàn ń ra mọ́tò péyàn fi ṣiṣẹ́ àwọn ni o. nínú mọ́tò wo là ń sọ yìí ṣé dánfó ni. àwọn dánfó kọ́ o àwọn Austin àwọn mọ́tò tí wọ́n fi ń kẹ́rù tí wọ́n fi ń kó ènìyàn àwọn ló kọ́ra. ìyá jẹ́ pé lówó ni wọ́n gbà yàn ṣé mo rí sọ. orí ló kí mo ṣe lè sọ o bàbá mi jìyà púpọ̀ ó jìyà púpọ̀ bàbá mi a gbọ́dọ̀ mọ tábà ní ká máa tún yẹn wò bí tí wọ́n fi ṣe ó sá lọ ni nígbà tí ìyá yẹn pọ̀ tó wá padà á fún wọn lówó fún wọn gbogbo nǹkan wọn á wò pé so ẹni ó lè yẹn gíga báyìí. ẹ bá mi sọ nípa màmá díẹ̀ náà. màmá mi oníṣòwò ni àbẹ̀wò ẹ̀dù. ọmọ bó lọ wọn. Ìrágbìjí náà ni Ìrágbìjí ni oníṣòwò ni àwọn náà máa ń ta epo pupa tó ráwọn elépo tó wọ́n láti Kwara láti gbogbo ilé wa ni wọ́n máa ń dé sí so bàbá mi wà nínú àwọn tó bá wọn lọ ra epo lórí ko tí bàbá mi fi live tó fi live yẹn ó dẹ̀ live well.
ọdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn méjèèjì kọ́ lọ́n bá fọ̀rún kẹ́wọ̀n kí bèrè kí má lè ké wọ́n sì ìyá sì wà tí ìyá sì ń jẹ́ kọ́. ìyá ti lọ 2010 bàbá 1990. ọdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ibo lẹ́ni wá ṣe kékeré yín ṣé ìrágbìjì náà lẹ́ ti bẹ̀rẹ̀ iléèwé mọ́ra wọn ni ibo lẹ́ ti bẹ̀rẹ̀ ìgbésí ayé. ìrágbìjì ni ó wà ìrágbìjì for my primary school education. ìgbà tí mo jáde àwa lọmọ independent 1960 mo jáde mo lọ sí àgbà secondary school ìlú yẹn àgbà ni a máa ń fẹsẹ̀ rìn láti ìrágbìjì lọ sí àgbà mo lọ ọdún mẹ́ta ń bẹ̀ kí n tó parí ọdún mẹ́ta yẹn ni mo ti a ní báńdì kan ní ìrágbìjì èmi ni mo máa ń vocal fún wọn so nígbà tí mo fẹ́ kúrò ní ìrágbìjì 1963 yẹn mo kúrò wọ́n ń béèrè lọ́wọ́ wa pé iṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe iṣẹ́ wo ni wọ́n fẹ́ ṣe iṣẹ́ wo nígbà tá a máa dọ́dọ̀ èmi nínú class mo ní I want to become a musician teacher yẹn wò mí pé musician mo ní yes ó ní kí n ṣàlàyé a dẹ̀ ti ń gbọ́ pàpàpà pàmpàrà pàpàpà pàmpàrà pàpàpà pàmpàrà pàpàpàràrà pàmpàpàràrà pàmpàpàrà pìtìdàdà pàmpàpàràrà pìtìdàdà pàtìpìtìdàdà pàpàpàrà pàmpàrà Aigbe Dairo nìyẹn o ti ń gbọ́ gbogbo music wọn o ní under Aigbe Dairo tèmi nìkan náà kọ sójú bọ́ọ̀dù tèmi nìkan gbogbo àwọn tó ń sọ pé àwọn fẹ́ di doctor àwọn fẹ́ di lawyer gbogbo máa dé yunifásitì kó tó di lawyer tèmi nìkan náà kọ under Aigbe Dairo ó dẹ̀ materialize. ó ti wù yín láti gbà ń pẹ́ fẹ́ wà lẹ́yìn bàbá Aigbe Dairo báwo ni ìrìn àjò yẹn ṣe wá bẹ̀rẹ̀ pé a fẹ́ kọrin báwo ló ṣe wá bẹ̀rẹ̀ lẹ́yìn tó di pé kúrò ní ilé ìwé yẹn sá. àti ní báńdì mo yẹ sọ lẹ́ẹ̀kan a ní báńdì kan tá a máa ń kọrin tá a máa ń ṣe but ebi ti ní máa ń pé ìlù ni mo fẹ́ lù ìlù yẹn orin yẹn ni mo fẹ́ kọ ó ti wà nínú ẹ̀mí mi ọlọ́run bẹ́ẹ̀ sọ pé ó dẹ̀ sàmì sí ọdún yẹn ni mo dọ́dọ̀ wọn. báwo níbo ni bàbá wà ń gbà yẹn báwo lẹ ṣe dígbé báwo lẹ ṣe dọ́dọ̀ wọn. Iléṣà ni ṣe rí àwọn eléré wọn play káàkiri mo kọ application sí Ìdòwú owó ẹ̀yẹ tọ́gásàn ní bá play tó wọ́n ti wá play ìrágbìjì. Ìdòwú ẹ̀yẹ oníjùjú lọ́wọ́ ibẹ̀ ni King Sunny Adé wà ń gbà yẹn. ibẹ̀ ni wọ́n ti wá play ìrágbìjì tí mo ti kò sí lẹ́yìn tó máa play ìrágbìjì tí mo débẹ̀ Sunny Àríyọ̀ náà book application wọ́n pẹ́ ẹnìkan ní Topi Dandy ọmọ Ìsà Òkè ni Tọ́pẹ́ Adélùgbà àwọn play Ebenezer hotel lọ́ṣogbo mo kọ lẹ́tà sí wọn ní ìgbọ́n kan kò sáà ní EA Awótúndé àwọn ní second set Aigbe Dairo EA Awótúndé Emmanuel Adéjúìgbé Awótúndé ní bá wá play ní ìrágbìjì wọ́n wá nínú speaker wọn wọ́n kọ D45 ẹgbẹ́ ibi street ìyẹn ni mo cram mo wà ń bẹ̀ mo dẹ̀ kéré ìyẹn ni mo cram mo tún gba lẹ́tà application yìí mo tún gba ya lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn Peter jókòó sí Mr. Awótúndé jókòó sí ní 5 years ago wọ́n bá mi gbé Awótúndé ni mo wá kọ kíní sí àwọn ló ń lead the band Aigbe Dairo and the school sport mo mìn pé second set wọ́n wá play game ní kírun mo rí pósítà wọn mo bá gbàbẹ̀ lọ máa gẹ̀ẹ́tì máa ìlédè mo ṣe gbéwé mi kalẹ̀ báyìí mo gbàbẹ̀ lọ luckily for me he recognized me ó ní kí lorúkọ mo ní Abíọ́dún Fọlọ́run ṣe yes ó lóun ní lẹ́tà mi ó lóun application mi mo fẹ́ mo kéré ṣé àwọn òbí mi máa fún mi láyè láti mo ti make up my mind gbogbo àwọn sọ̀yìnbó sí mi ṣe òun ṣẹ̀jáde school mi ó ní òkè ọlọ́run wà ń tọ̀ ó tó bá di gbà báyìí kí wọ́n padà wọn Iléṣà that was the beginning mo ṣe agbẹ́rù mi dọ́tọ́ ní kí n máa bọ̀ nínú. ó ṣe ní pé wà lọ Iléṣà lọ sọ́dọ̀ bàbá wa Aigbe Dairo ẹ bá mi sọ báwo ni nígbà tẹ́ rí bàbá báwo ni ìrìnàjò yẹn ìbáṣepọ̀ yẹn báwo ló ṣe wá bẹ̀rẹ̀.
mo kọ́ wà pẹ̀lú àwọn second set yẹn. ẹ kọ́kọ́ tẹ bọ́ sí first set rárá second set lẹ́wọ̀n. second set mo wà akọ̀wé mo tiẹ̀ ń ṣe èmi ni mo ń gba engagement tá a bá ló wá ṣe wọn alágbára tá a bá lọ play sílẹ̀ mẹ́wàá àbọ̀ là ń gbàngbà yẹn. ọdún wo lẹ́ ń sọ yìí sà. I'm talking of late 63 and part of 64. So èmi máa gbówó dání èmi máa àwo ni a fi ń gbowó ń gbà yẹn. táwọn yẹn bá lójú àgbo tẹ̀ǹtì. kí ló ń ná fún yín. sílẹ̀ ni so a gbé àwo yẹn ṣe àwọn celebrant ni owó yẹn a máa jábọ̀ sí màá tún lọ dàálẹ̀ mọ́ ìtàn àràbí tí n play wọ́n kọ́ mi náà ni o. so incident kan wá ṣẹlẹ̀ wọ́n ní mi ò kì í jókòó sọ́fíìsì. kì í jókòó sọ́fíìsì. no mo wà sẹ́rí secretary tó jẹ́ general manager blue sports bọ̀dá Elijah Adédèjì ọmọ Ìjẹ̀bú-Jẹ̀ṣà ni is always there èmi wọn alájọ máa ń wà níbẹ̀ ní ọ́fíìsì mi. incident kan wá ṣẹlẹ̀ wọ́n ní mi ò ń jókòó sọ́fíìsì wọ́n ní wọ́n máa rán mi iṣẹ́ káàkiri ni ṣé ìyàwó bàbá Ìkéde Dairo rán mi iṣẹ́ kí n sọ fún mi ò lọ olórí oko gbogbo wa nìyẹn. bàbá mi kí n máa lọ síbo kí n padà sí Ràgbìjì first crisis nìyẹn tí mo kọ́ rí láyé mi bá bú sẹ́kún. wọ́n bá nǹkan máa ń ta ẹja níwájú ilé ní bíi 45 ẹgbẹ́ ibi màmá Ṣadé náà ń kó gbogbo ẹ̀ ló wà lágbárí mi o Mrs. mẹ́yìn gbẹ lónìí ìyá Adémọ́lá ẹ máa bọ̀ o Folly wọ́n ti jẹ́jú ti ní kó máa lọ o gbogbo obìnrin ẹ bá rọ́ jáde ìyàwó bàbá Ìkéde Dairo náà ìyá Adémọ́lá ìyá Ṣẹ́gun gbogbo wọn sáà bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀. ìyàwó mélòó ni bàbá ní. ẹyọ kan náà nígbà yẹn ẹyọ kan sí mọ méjì ní bọ̀tọ̀ kan wà ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà bàbá fún kí wọ́n wà ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà wọ́n sábẹ̀ wọ́n kúnlẹ̀ wọ́n sọ ìjọba ní kí n dúró tí dáàdi máa dé láti Èkó tí wọ́n sọ fún nǹkan tí bọ̀dá Dójú yìí ṣe ó kàn nìkan lọ pé Dójú yìí wá fún un ṣé bọ́n ló kún súnmọ́ǹtì fún wọn wọ́n lọ pé Dójú fún un kí ló sọ pé ọmọ yìí. àwọn ọmọ yìí. bàbá tí mo mi èmi ni máa gúnyán bó ti mọ yán gún èmi ni máa gún wọn ti pè mí Adémọ́lá ti pè mí máa gúnyán máa ṣe gbogbo ẹ̀ wọ́n rán mi lọ ra nǹkan lọ́jà lẹ́yìn ọjà Iléṣà máa lọ ra tam máa lọ ra yọ̀ máa ra gbogbo nǹkan so obìnrin yẹn fẹ́ràn mi gan so mo bá wọ́n sọ wá ní kọ́ pé Adémọ́lá ń gbà. kàn pé Déjú ní sà fi ọmọ ilé fún mi authority ni fi ọmọ ilé fún mi so dígbọ́n tí mo sọ máa lọ authority ni bọ̀ Adéjú gan wà nù fọ́sẹ̀ tẹ́lẹ̀ kan tó ja báǹdì fún. ló sì dé pé wàá jọ ẹ̀. dáàdi wa pè mí pé èmi ni máa ṣe personal secretary òun èmi ń sọ ìlú bí ọ̀pẹ́ rẹ̀ ṣe jáde school ni èmi ń dáhùn fóònù our phone number 2112 Iléṣà èmi ń dáhùn fóònù. ní 1960 lẹ́yìn sọ. I'm talking of 60s. 2112 Iléṣà. bàbá ní fóònù nígbà yẹn. bẹ́ẹ̀ ṣó lówó gan ni bàbá Ìkéde Dairo ni. gbogbo ìgbà tí mo ń bá yín sọ yẹn wọ́n ti kọ́lé méjì sí Ìbàdàn ilé ńláńlá ni wọ́n dẹ̀ ti kọ́lé sí Ìjẹ̀bú-Jẹ̀ṣà wọ́n ti gbẹ́ ń bí nígbà yẹn òkìkí ti kàn káàkiri gbogbo àgbáyé tí a máa sọ pé káàkiri gbogbo àgbáyé ó yé mi nǹkan tí mo ń sọ o kò síbi tí IK ti máa play gbogbo mi yàn máa gádà jọ gbogbo ìlú ni o kì í ṣe pé kí ni o wọ́n wà pẹ̀lú wọn àwọn bẹ́ẹ̀ ní iṣẹ́ tí a máa fẹ́ ṣe ìyáṣà máa wà ń bẹ̀. ẹ̀yìn tí ìjọ ìbá níbẹ̀ kọ́ni abẹ́ ìlú gbà mo kàn sí ń gbọ́ mo gbọ́ tó kọrin. ẹ kọrin fún mi ẹ kọrin ìgbà yẹn fún mi ẹ kọrin fún mi. orí mama jíyọ̀ mi bọ́ sómi o ọmọ yìí jagun ẹrun gbé sẹ́run ǹjẹ́ mo kọrin lórí kì báyìí. orí mama jíyọ̀ mi bọ́ sómi o ọmọ yìí jagun ẹrun gbé sẹ́run o Àjàyí mújà láyé mi o máa kéré ọjà délé bá mi o
Olúọ̀run Èdùmàrè bàbá jàre o. Èdùmàrè ìgbà yẹn mo ti collect a lot of things lọ́dọ̀ bàbá. Ẹ ṣáà ti gbọ́ Angelino tẹ̀ tí jáde nígbà yẹn. Music tó jáde nígbà yẹn ṣe ọjà ọmọ ìwí adó ọmọ sebẹ́lá ni mẹ́mọ̀ ìjùroko ìjùroko mọ̀ ìwọ́yẹyẹ mẹ́mọ̀ ìjùroko. Húrẹ́ húrẹ́ ọmọ ló máa gbẹ̀yìn mi o. Olìyèrè o ẹ jí wá. Ọmọdé gèdè gbà kẹ́lẹ́ lójúde rẹ̀ àrùn o. Iye mi bá mi ìmọ̀ fẹ́ mi o. Ìmọ̀ fẹ́ ilẹ̀ kí a jáyà rí o. Olìyèrè o ẹ jí wá màmá o. Àẹ́kọ̀ọ́ kan lọ lóde rẹ̀ àrùn o. Iye mi ọmọ ra mi o. Ọmọ ra ilẹ̀ kí a jẹ́rù rí o. Kò ṣe gbàgbé. Ìgbà wo mo fẹ́ mọ ọgbà tó wá di pé darapọ̀ mọ́ báǹdì wọn nígbà tẹ́ kúrò ń bí ẹ tó wá di pé kí ló fà á tó di gbọ́ ní gbogbo yẹn máa bọ̀ lórí stage kó di pé ẹ máa kọ́ni mo fẹ́ mọ̀. Kó tó dé gbà yẹn ṣé máa sọ ìbúlẹ̀ kọ̀ọ̀kan. There was a political crisis in the West. Àwọn dẹ́mọ́ àwọn ẹgbẹ́ bàbá awò AG ìgbà ní rẹ́kọ̀dù jáde. Ta ló sọ pé òní bàbá òye kò mọ̀ sọ. Ta ló sọ pé òní bàbá òye kò mọ̀ sọ. Ta ló sọ pé òní bàbá bàbá ní kẹ́nẹ́ ń kọ́ àwò lọ́wọ́ o. Gbégbé ìgbé sóko ìwà jẹ́ òye àtẹ̀pẹ́ òun lẹ́sẹ̀ tẹ̀nà. Wàá lọ wàá bọ̀ bàbá Ọláyínká wàá lọ wàá bọ̀ bàbá tó. Rẹ́kọ̀dù ni nígbà tí rẹ́kọ̀dù jáde first day tó kọ́ jáde bẹ́ẹ̀ àwọn alówó ló gbé jáde 40,000 ló tà lẹ́kọ̀ọ́. 40,000 copies. lẹ́kọ̀ọ́ nìkan. Ìgbà tí rẹ́kọ̀dù yẹn wá jáde ni àwọn tọ́ọ̀gì bó lè dárúkọ àwọn tọ́ọ̀gì yẹn gbà yẹn wọ́n lè ti kú o. Àwọn bọ́ìlẹ̀ Iléṣà àwọn bọ̀dá Jacob wọ́n wá ń tẹ́tì bàbá Kehinde Dairo pé láti Ìbàdàn ni o àti Ìbàdàn signal ẹ̀ ti wá pé wọ́n máa tẹ́tì IK tí dáàdì bá dẹ̀ ti dé màá ní dáàdì wọ́n mọ̀ tó pè lónìí pé wọ́n bọ̀ wá jó ilé wa ń bì. Dáàdì àyẹ̀ wa ń já ìdẹ́ ṣe ilé kéjẹ́lé IK ni a máa jó lẹ́nì yẹn lẹ́nì wọ́n ti ń sọ fún dáàdì ni ká máa palẹ̀ mọ́ bá a ṣe wá sí kò ní November 25, 1965. Bí mi ṣe dára Èkó nìyẹn ní ká mo wọ̀ ní kó papọ̀. Ìṣẹ̀lẹ̀ yẹn ló ṣe tó fi di pé a bá kúrò lọ́wọ́ darí Èkó àdúgbò lẹ́dẹ́ sí lẹ́kọ̀ọ́. Queen Street no Akéwùmí ilé bàbá Adétúnjí bàbá Prince Adétúnjí Adéọ̀ṣun àwọn ṣiṣẹ́ ní Bank of America ńgbà yẹn ibẹ̀ la dé sí. But anílé kan wọ́n nílé kan táwọn boys máa ń dé sí 33 Queen Street ibẹ̀ láti máa ń jẹja ní 5 years ago alájà kan ló wà ń bẹ̀ ilé yẹn la dé sí o 33 Queen Street ibẹ̀ la wà ìta gbangba la máa ń sùn so bí mo ṣe bèrè Èkó nìyẹn o. Yẹn ni pé wọn gangan lẹ bá dẹ́kọ̀. Bẹ́ẹ̀ àwọn ọdún mi dẹ́kọ̀. Ọdún 65 yẹn mo mọ ọ̀gá mi Ebenezer Obey. Chief Commander Ebenezer Obey. Nígbà tẹ dé sèkò 1965. Bẹ́ẹ̀ ni ọdún yẹn ni mo mọ̀ wọ́n. Bàbá Kehinde Dairo play ní Island Club. Ṣé mo lè continue? Èló ló fi ń pe bàbá ń gbà yẹn? £100. Even 100 Guinness náà ń pè ń gbà yẹn. 100 Guinness. Lọ́fi tó bá fẹ́ pe bàbá Kehinde Dairo ń gbà yẹn. 100 Guinness. Ṣé bá ní kí bá mi fojú wò ó pé tẹ́ ẹ bá sọ pé lóde ẹ̀sìn kí ni bíi what? A tó bí 5 million o. Láti ìgbà yẹn. Tí ẹ bá wo èrò tó ń wá sí reluwé ńgbà yẹn reluwé wọ́n máa ń gba àwọn fi bàbá ṣòwò ni tí wọ́n bá ti san 100 Guinness yẹn
àwọn tó pè bàbá. ṣé bàbá nìkan ló lórin tó mo fẹ́ bí tẹ́ ń gbé mi lọ yóò ń dùn mọ́ mi gan ṣé bàbá nìkan ló lórin tó kí ló so special kí ló yàtọ̀ nípa bàbá mo fẹ́ mọ̀. lẹ́yìn tó gba MBE member of the order of the British Empire òun ló kọ́ débẹ̀ ìwé yẹn dáàdi tẹ gbé hàn mí kí n máa kà member of the order of the British Empire ní gbogbo radio station bí àwọn tó ní radio station ti ẹ̀pọ̀ ńgbà àwọn ò tí ì ní dáadáa north wọ́n ṣe Èkó àti Ìbàdàn wọn lè ṣe kí wọ́n play record Akédáró bíi 10 èdè. bàbá ní tó record mélòó kó tó di pé wọ́n ṣaláìsí á tó record mélòó lọ́sẹ̀. Ali 500. èmi gan tí mo bá ń sọ̀rọ̀ mo ṣe more than 70 or 80 records pẹ̀lú wọn 14 years mo lò èmi ni máa ń lead the band tí dádì ò bá ti sí around. orí bàbá tó ní mo ní fẹ́ kẹ́ dáa orí wo bàbá ò lẹ́rù bó tẹ́ mọ́ tó pé orí bàbá ilé yìí ó gbáyé kan. thank you. ẹ jọ tẹ bá dẹ̀ lè kọ́ mo tún fẹ́ kẹ́ tún. chuchuchu bèbí o bèbí Salome mi o mo fẹ́ lọ rí bèbí o Salome mi màmá fẹ́ fún mi Salome ó wù mí o bó bá jẹ́ tòwó máa tẹ́pá mọ́ṣẹ́ ọwọ́ mi o Salome dára lóbìnrin ìwà rẹ̀ ló wù mí o Salome ẹlẹ́yinjú ẹ̀gẹ́ èyí fún jọ̀wọ́ Salome èyí mẹ́nu gún o òyìnbó Salome ọ̀rọ̀ Salome olómi o rẹ́kọ̀dù yẹn tà tó jẹ́ pé wọn ò lè mọ́ play ní 5 lójúmọ́ àtẹ̀jù bẹ́ẹ̀ lẹ́yìn ẹnu wá ṣe Angelina ó ti lọ wájú Angelina ó ti lọ wájú Angelina olómi o Angelina ó ti lọ wájú Angelina gìtá ni bàbá ń ta gìtá ó ń play accordion ó dẹ̀ tó ń lu gángan mẹ́tẹ̀ẹ̀ta ilé náà mọ̀ tẹ́lẹ̀ o mẹ́tẹ̀ẹ̀ta ni mo lè play. ọwọ́n ta ni wọ́n kọrin gbà tí ẹ̀ ń sọ fún mi kí bàbá ń lo sáà tó wà àwọn olórin wọn náà lọ́wọ́ à ń gbà yẹn náà. àwọn tó wà nígbà yẹn gbogbo àti mò ń sọ yìí Chief Commander Ebenezer of eighteen play but Èkó ń bí wọn wà Èkó lè ní tẹ̀tí mọ̀ wọ́n 1965 Délé Òjó wà bàbá Délé Òjó wà wọ́n wà ní gbogbo àwọn bọ̀dá Jimmy West F.A. Jimmy West wọ́n wà wọ́n ń pè máa ń kan ní Délé Jolly òun ló ṣe gbọ́ ohun àwọn áńgẹ́lì tó ń kọrin òun lọ̀gá Orlando wò. kílẹ̀ gbọ́dọ̀ kan wọn. Délé Jolly. ó kọlà mẹ́ta ìlú kan náà ti jọ wá ní ìlú àná wọ́n máa ń play ní Palace Landing alábìlẹ́jì bó tiẹ̀ máa ń rìn lọ bẹ̀ tí màá níbi tí màá lọ lálẹ́ màá rìn lọ bẹ̀ but àwọn arúgbó ló ná bẹ̀ àwọn tí mi ẹ fẹ́ jẹ́ sọ̀rọ̀ pé àwọn tó yẹ wọ́n ti débì àwọn ló ń ṣayé ń bẹ̀. ọmọ ní Ògúnmọ́dẹ́dẹ́ ọmọ Ìjẹ̀dá ni ara àwọn ní kíní bá play àwọn ní MF Ọláyínká ń bá play àti SF Olówó Òkèrè wọ́n jọ dé láti Ìjẹ̀dá ni àwọn náà ń play Ọlálékan Olórùdé Ìbàdàn àwọn náà ń play Eyù Sábíọ́dún àwọn náà ń play ẹ ti ka díẹ̀ náà wọ́n fún bọ́ọ̀dù bíi táìkì bá ti fẹ́ play gbogbo wọn ló máa wà ń bẹ̀ gbogbo wọn ni ọ̀nà lọ máa wá síbẹ̀ náà. gbogbo àwọn tó ń play nígbà yẹn Akédáró style ni wọ́n ń play tó o bá ti lè play Akédáró style o lè rédè sí even ọ̀gá mi Ebenezer Obey Chief Commander Ebenezer Obey mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Ike style náà fi bẹ̀rẹ̀. èmi onírọ́ ẹ̀ lọ yé rọpa àwò abẹ́ ẹ̀yìn bọ̀ nígbà tí mo kọ́ gbọ́ music Chief Commander Ebenezer Obey báyìí ló ta gìtá bíi bàbá Ike Dairo yìí wọ́n dẹ̀ ń kọrin team music. bàbá ẹ tí bá mi sọ gbàtẹ lórí stage pẹ̀lú bàbá torí mi ò fẹ́ fi bẹ̀yẹn lẹ̀ bó ṣe di pé wà ní pé wà lórí stage pẹ̀lú wọn. 1967 wàhálà kan dé crisis ó dé sínú band nígbà tí wàhálà yẹn dé
crisis yẹn ó mi gbogbo Nàìjíríà jìgìjìgìjìgì báńdì fọ́ gbogbo àwọn tó ṣe ẹ̀rẹ̀rẹ̀ mú tu rẹ̀rẹ̀ má ti jó wọn lọ gbogbo àwọn rẹ́kọ̀dù yẹn mo lè kọ́ gbọ́ ẹ̀ fún ìjà dé wọn parí àwọn ọba ìjòyè ọmọlé ńlẹ́ṣà bàbá ọmọlé àjànàkú àwọn èrò ńláńláńlá wọn wade in rọ kò parí èmi dẹ̀ tí mo ń bá wọn lọ tẹ́lẹ̀ tí wọ́n bá ti ń lọ báyìí ni a tẹ̀lé wọ́n ra káàkiri fún bàbá Ìkehinde Dairo gbogbo àtó ní MBA kò ní ká o gbogbo àtó kọ́lé bíi méjì sí Ìbàdàn tó nílé kan kò ní ká ó máa wọ bọ́ọ̀sì kiri bọ́ọ̀sì bàbá ń wọ̀ kiri so gbàtí wọ́n ti ní ká èmi máa ń tẹ̀lé wọn Fọlọ́nṣọ́ lọ wọlé àjọ ńlọ ni ṣe máa ń tẹ̀lé wọn bójú wọn fẹ́ play Sápẹ́lẹ́ ni wọ́n fẹ́ play Kánò káàkiri lẹ́sìn ló ń ṣeré ní mo máa rìn so nígbà tí crisis yẹn dé ó mi Nàìjíríà tìtìtì gbogbo èrò pé wọ́n parí ẹ̀ tì èmi dẹ̀ ti ń ta gìtá mo ti ń ta gìtá láti 1964 mo ti ń ta gìtá tí mo tiẹ̀ ti lè kọrin tí mo lè ṣe so dáàdi bá pè mí dáàdi máa ń pè wọ́n Fọlọ́runṣọ́ a máa fún báńdì mi oníyẹsà kí n tètè máa ṣe rìhásà mi dáadáa mo ṣe ní gìtá tí n bá sọ̀rọ̀ bí mo ṣe ra gìtá yẹn ọ̀kan tún nìyẹn mo máa ń fi ẹsẹ̀ rìn láti aláàgọ́ méjì lọ sí UTC mi ò lówó gìtá o mo kàn lọ wo gìtá dáàdi ti mú mi débẹ̀ wọ́n ti mú mi débẹ̀ wọ́n lẹ fọ́tò Ìkehinde Dairo mọ́ UTC yẹn báyìí so ọmọ dáàdi lọ bìkan ni o mo kàn ní màá dé UTC lónìí mo lè fẹsẹ̀ yìí láti aláàgọ́ méjì dé UTC Broad Street gbàmọdé nulẹ mo wọn nulẹ mo tún yà bàrà mi o mo ń bọ̀ mo sì ń bọ̀ ó yé mi sàn. bá kí máa nìyẹn mo ní mo ṣe mo lè gbé gìtá kí n ta ó ní ọmọ kékeré ìwọ lè ta gìtá ni wọ́n ní ọjọ́ try bá gbé gìtá fún mi bá bọ ọ̀rá kú òun bẹ́ẹ̀ bá bẹ̀ sí play máa yẹn máa ń wò mí pé ìwọ ọmọ kékeré kí ló ṣe máa gìtá ta wọ́n á náwó sí fọ́tò Ìkehinde Dairo tí wọ́n lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ọmọ Ìkehinde ni bẹ́ẹ̀ mi ò lówó gìtá o nígbà tó lóun máa ṣe owó gìtá fún mi ọ̀nà àrà ti yánu ni so ń gbà tí jáde dáàdi pè mí pé láti dá báńdì o bàbá bẹ̀ sí wá àwọn èrò ọ̀rọ̀ Tọ́pẹ́ Adélúgbà wọ́n ti kú lẹ́nu ọmọ Ìsà Òkè ọmọ àwọn èèyàn wá díẹ̀ dáàdi ti pè mí pé èmi máa máa coach gbogbo àwọn boys o bá sì bẹ̀rẹ̀ yẹn mo bẹ̀ sí coach wọn orin ńkọ́ àbúrò wọn wà nù band àbúrò bàbá Ìkehinde Dairo bọ̀dọ̀ òye Oyèwọlé Àṣàbí ọ̀gá mi dáadáa nìyẹn wọ́n wà nù àwọn tó lọ but àwọn tó lọ yẹn ò fẹ́ kó darapọ̀ mọ́ wọn lọ́wọ́ àwọn náà ti lọ form band wọ́n ní kó lọ bá ìgbọ́n rẹ̀ lábẹ́gbọ́n rẹ̀ o ó yẹ dúró síbẹ̀ o pẹ̀lú ìwà dé àjọ wa ń train àwọn jáde wọn máa dé torí mi ti lè ta gìtá dáadáa nígbà yẹn so pàṣẹ bẹ̀rẹ̀ mi bá ti ṣe the first record bàbá mi gbà tí bá ṣàkó lọ o kúrò lọ́nà rẹ̀ láyé yìí kọ́ mi kí n lè mọ wíbá wípé ṣe ìfẹ́ tirẹ̀. Rẹ́kọ̀tì tuntun bá tẹ wá kẹgbẹ́ yẹn pọ̀ rẹ́kọ̀tì the other side ni ẹ̀kúnrẹ́rẹ́ mo wà yí sàáyà olómi ń bèrè mi bèbí mi ń bèrè mi mo ti bomi sí bàlùwẹ̀ èbèdí yàmúre bọ̀bọ̀ ẹ fi sí láti ìsàlẹ̀ òun kéré sóun dẹ mo fẹ́ràn lólùfẹ́ mi yéyé olómi ga rẹ́kọ̀tì yẹn tà tó jẹ́ pé jáde ṣe tún bẹ̀rẹ̀ mi. wọ́n tún ṣe padà ní. yàyàyàyà gbogbo bí tá a bá dé báyìí gbogbo ẹ̀ ike ẹ̀kúnrẹ́rẹ́ mo wà yìí. kò mọ lè sẹ́yanu fún àwọn ọmọ ayé kò sóhun tuntun lábẹ́ ọ̀run òmùwé o ọmọ ẹ̀yìn méjìlá ní sọmọ ẹ̀yìn Jésù pàǹpàǹ. ṣùgbọ́n Júdásì ló wá fi bàbá hàn gbogbo àwọn yẹn fẹ́ mọ àwọn Júdásì yẹn àwọn tó lọ nù. fight yẹ kì í ṣe fight kékeré o spiritual fighting lóòótọ́ but baba survive
gbogbo àwọn tá a dẹ̀ dúró tì à ń ṣe rehearsal every day ní rehearsal wa to meet the whole boys. iṣẹ́ tó ti ṣe sílẹ̀ iṣẹ́ gidigidi. èmi dáàdi ò fi ní ṣeré o ó mọ̀ pé gbogbo ẹ̀ ni mo mọ̀ tí màá ta gìtá yẹn gbogbo ẹ̀ ni mo mọ̀ so dáàdi fẹ́ràn mi kọ́ òkìkí tí bẹ̀rẹ̀ sí kan káàkiri gbogbo àgbáyé àìkè ti jí dìde ó ti tún jí dìde ó ti tún jí o eré wa ń rush Sapele a lọ play Sapele a lọ play Warri a lọ play Kano a lọ play everywhere táwọn ará bìtì. ọdún rẹ̀ kọ́kọ́ lọ travel pẹ̀lú bàbá Kehinde Dairo pẹ̀lú lọ ṣe outside Nigeria. 1971. 1971. ngbẹlẹ lọ. a lọ sí London Zaire back to London. àwọn federal government fún dadi ní contract pé ká lọ play ní Zaire. Mobutu ṣì wà ń bẹ̀ ń gbà yẹn if na ṣe rẹ́kọ̀dù yẹn Mobutu Kehinde rubuso tata tokonsi gasi mate àwa la compose orin yẹn ní Zaire. federal government ló fún yín project yẹn. olú fún mi bàtà ṣe project yẹn akọ wà ní London àṣírí bíi mélòó kan London àtúnwá padà wá sí Zaire àtúnpadà sí London. bàbá mi àsìkò tẹ̀ ń sọ pé bàbá ń kọrin káàkiri ń gbé tọ́pá fẹ́ ṣeré lóṣogbo kọ̀ọ̀kan yìí ẹ̀ náà wọn bàbá kọ̀mándà yín ọ̀gá yín àti kí sọ́nàdẹ̀ náà ń ṣeré ńgbà yẹn náà báwo lọ̀ wọ́n gbà yẹn ṣe ń pàdé sọ́wọ́n àwọn bàbá mi fẹ́ kẹ́ tún bá mi sọ bó ṣe rí lásìkò yẹn. ọ̀gá Sàmí ò tí bẹ̀rẹ̀ ńgbà yẹn gbogbo 63 64 ọ̀gá Sàmí ó ti bá wọn ó ti bẹ̀rẹ̀ music o but wọn ti di leader 1966 làwọn di leader ọ̀gá mi chief commander Ebenezer Obi 63 làwọn di band leader nígbà tí wọn kú lẹ́yìn Fatai ní dọ́là àwọn di band leader. àmọ́ ṣé wọ́n wo bàbá díẹ̀ nígbà tí bàbá Kehinde Dairo ń ṣe. wọ́n wo wọn gan ni tí bàbá bá play ń bí lẹ́kọ̀ọ́ ń bí wọ́n pè bìkan ní bóyá road house ní àbí ìdí òru yẹn ibẹ̀ tóbi gan wọ́n má dé wọ́n wò èrò spíkà kan máa wà ń ta spíkà yẹn ni gbogbo ayé á máa gbọ́ èrò kò sẹ́ni tó ń jalè ńgbà yẹn wọ́n máa to káà láti ìdí òru yẹn dé Mayflower ni kò sẹ́ni tó ń jalè kò sí kankan ọ̀gá mi Samson Ogunlade wọ́n máa ń fi àpá bí hàn mí wọ́n láwọn gun igi torí pé àwọn fẹ́ wá Kehinde Dairo wọ́n ní igi yẹn wá ṣẹ́ máwọn ní ibi wọ́n ní Folly wáwo èrò ti pọ̀ jù ni bàbá yẹn mo máa ń sọ pé bóyá àbí bàbá yẹn kì í ṣe èèyàn ni torí tó ń jábọ́ ní ẹnu bàbá ní voice mi ò rí wẹ́ẹ̀ rí o. ẹ ṣe bàbá mi ètò àgbààgbà ni sẹ́ni bébí náà jókòó tí mò ń wo bàbá ọ̀pá àtàtúmọ̀déyàn tó máa sọ̀rọ̀ nípa bàbá Kehinde Dairo kò wọ́pọ̀ mọ́ àwọn bá bàbá lò ní adé à ń kọ́ gbọ́dọ̀ bẹ́ sọ́dọ̀ tiwọn ẹ jẹ́ ká tún káàdì mú nǹkan tí ètò yìí tó dá lórí ẹ̀ bàbá mi ẹ ṣe sà ẹ jẹ́ ká fi bàbá Kehinde torí tá bá ní ká máa sọ̀ lọ àní kúrò ń bẹ̀ á máa sọ̀ lọ ní bàbá báwo ló ti wá di pé ẹ tún darapọ̀ mọ́ inter-reformers ẹ tún padà dé ọ̀dọ̀ baba chief commander Ebenezer Obi. Thank you very much ẹ ṣe àgbà tí máa kú lọ́dọ̀ bàbá mi ò tiẹ̀ mọ nǹkan náà ó kàn ní mi play mi ọdún wo nìyẹn. 1975 kò ń ṣe tìjà kò ń ṣe ti nǹkankan. though daddy máa ń ṣẹ̀wọ̀n I'm very sorry to say it wọ́n máa ń ṣẹ̀wọ̀n nípa royalty ti record but èmi ò tí ẹ̀ ròyìn I was very loyal to him táwọn boys bá fẹ́ ṣe cool báyìí ẹ má jẹ́ kí Folly gbọ́ o so nígbà mo sọ pé mi ò play mọ́ daddy mi fi ló gbé mi mo fẹ́ padà sí school ó fẹ́ tún kàwé sí bẹ́ẹ̀ ni mo ti ń kọ́ stenography mo ń kàwé tẹ́ ẹ bá délé mi ẹ bá a lot of literature books mo fẹ́ máa update ara mi grammatically àgbẹ̀fà títí mo ti gbàdúrà mo ti gbà àwẹ̀ gan. kó tó di pé ẹ lọ bọ́ ọ. so commander wa play ní fáwọn constant stars àwọn Alhaji Koiki ní Yaba bí táwọn àmì yẹn ti ń ṣe níbi ọgbà àmì yẹn
kọ̀mọ́dà wa rí mi mo tẹ̀lé bọ̀dá tíjì wa bọ̀dá tíjì náà àdìráyè sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan àwọn olùkọ́ fún mi lówó tí mo fi ra jùtà. Kọ̀mọ́dà bá rí mi Mr. Folly náà ń pè nígbà yẹn lẹ́sẹ̀ ń bá lọ kí wọn lórí stage wọ́n náà wọ́n gbọ́ pé mi ò sí lọ́dọ̀ ọ̀gá Dairo mọ́ níbẹ̀ ní sẹ́ wọ́n ní Lawrence kó ṣíà méjì tẹ̀lé mi mo fẹ́ bá Mr. Folly sọ̀rọ̀ lábàlẹ̀ sọ̀rọ̀ wọ́n ní kí n jẹ́ kárí rẹ̀ wọ́n ní kí n jẹ́ kárí rẹ̀ kó important kan kí n jẹ́ kárí rẹ̀ wọ́n ní mo fẹ́ play music mọ́ wọ́n ní má sọ bẹ́ẹ̀ wọ́n ní kí n má sọ bẹ́ẹ̀ mo fẹ́ play music mọ́kẹ́ wọ́n ní you are a talent mo bá lọ rí wọn yàrá sọ̀rọ̀ wọ́n ní ṣé mo fẹ́ fún band mo ní ọ̀rọ̀ band fífọ́ mi ò tiẹ̀ tí Yorùbá mi ò tí Yorùbá rárá wọ́n láwọn lè kó instrument fún mi wọ́n láwọn làwọn kó instrument fún Wáíkẹ́ Àjàó àwọn làwọn kó instrument fún Súlé Agboola àwọn làwọn kó instrument fún Yẹmí Kùtì wọ́n ní ṣé mo ti mọ guitar Spanish ta mo ní mo ti mọ mo mọ wọ́n dẹ̀ gbé guitar wá mi yàrá wọn wọ́n ní kí n play mo dẹ̀ play ẹ̀ wọ́n ní mo ti kí ló wá kù wọ́n láwọn gba àwọn irinṣẹ́ Súlé Agboola yẹn ṣé ẹni bí wọ́n ṣe describe àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn fún mi níjọ́ náà wọ́n lẹ́nìkan gbọ́ngbọ́n àgbọ́njù wọ́n lẹ́nìkan ó lè ní wọ́n ní ẹnìkan ló ṣe dáadáa jù. inú mẹ́tẹ̀ẹ̀ta yẹn but wọ́n sọ wọ́n ní tó jẹ́ fún èmi mọ̀ wọ́n ti sọ fún mi but mi ò lè sọ ní ọ̀nà ìlẹ́yà. lórí kan ni wọ́n jẹ́ bàbá mi nínú àwọn mẹ́ta yẹn tó jẹ́ ọmọ múdà kò lè jẹ́ bàbá mi náà bàbá pòfẹ́sọ̀ kò lè jẹ́ wọn. ok kò lè jẹ́ wọn. mi ò fẹ́ sọ̀rọ̀ débẹ̀ mi. ẹ má bá lọ bàbá. so wọ́n ní kí n máa wá sí Miliki kò sí pàtẹ́ máa play tí mi yẹn délé mo ti ń gbọ́ music yẹn láti 68 wọ́n làwọn máa rí mi Miliki dáadáa tí máa lọ kí wọn ní tí wọ́n ti yá àwọn tí Súlé Agboola bá ti kó irinṣẹ́ yẹn sílẹ̀ ojú pọ̀ kọ̀ dárúkọ ẹ̀ wọ́n ní bọ̀dá Súlé ti kú wọ́n ti kú ó ti kú sí London wọ́n làwọn kó irinṣẹ́ wọn ní kò ṣe dáadáa pẹ̀lú àwọn so ó dàbí certain stage ṣé ẹni ibi téèyàn bá ń lọ tọ́lọ́run bá léèyàn máa dé àdébẹ̀ ó di certain stage wọ́n kàn Mr. Folly mo ń sà nǹkan pàdé wọn ní wọ́n ń gbé mọ́tò bọ̀ wọ́n ní kí wọ́n bá wọn lé sí mo lọ́dọ̀ yín náà mo ń bọ̀ tẹ́lẹ̀ wọ́n ní ọ̀rọ̀ táwọn bá mi sọ ń jọ sí wọ́n láwọn ti gba irinṣẹ́ lọ́wọ́ Súlé Agboola Mr. Folly ǹjẹ́ lè bá mi play mọ́ torí gbogbo ẹ̀ kò sí èyí tí mo gbàgbé mbẹ̀ ó ní ẹ jẹ́ kí n lọ rò sá ẹ jẹ́ kí n lọ rò wọ́n ní kí wọ́n bá wọn next week wọ́n ní ṣe àwọn sí Miliki lẹ́nu àmọ́ ní mò ń bọ̀ sá mi ò lọ ní ṣóògùn mi ò kì í lẹ́yìn Jésù Kristi kò tún sí Ọlọ́run náà mi ò sọ fẹ́nikẹ́ni Olúwa ṣàmàlà mi Jésù Kristi ṣàmàlà mi àdúrà tí mo gbà náà nìyẹn mo gbàdúrà mi so mo lọ bá wọn mo ní wọ́n sọ pé ìjọ tí mo ń sọ yìí Barrister wà lọ́dọ̀ wọn náà fẹ́ rí wọn ẹ̀dí Barrister tún ṣaláìsí ṣàfùjì fúnra ẹ̀ so wọ́n wá ní àwọn olùtúfẹ́ rà wọ́n ní Folly one side Folly IK náà máa ń pè mí bàbá ní kí n máa bọ̀ sókè ní kan sọ fún Barrister káwọn ń bọ̀ báwo ni táwọn bá mi sọ bó ní mo ti gbà wọ́n ní àwọn bẹ́ẹ̀ dùn gan wọ́n ní kí n máa listen sí báwọn ṣe ń kọrin báwọn ṣe ń ṣe wọ́n ní kí n máa listen o wọ́n láwọn ò doubt mi wọ́n ní mo ti mọ guitar ta so wọ́n láwọn fẹ́ kí n máa lead the band in performance band bí mo ṣe ń lead the band yìí okay Dairo mo ṣe di pé wàá darapọ̀ mọ́ bàbá ni ẹ lọ́dún wo ni ẹ sà. 77. So nígbà tẹ join band ta reformers ẹ join as kí ni ṣé as olórin ni àbí as. olórin ni wọ́n mọ̀ pé olórin ni mí mo ń kọrin wájú ni mo lè fún yín fọ́tò yẹn wà lókè
so tọ́wọ̀n ò bá ṣeré àbí ẹ̀yin lẹ máa lead àbí tọ́wọ̀n bá. kò tí ẹ ti kò dé stage yẹn. Okay. Yomi Taiwo was there. Okay. Late Yomi Taiwo. Okay. Yomi ló máa ń kọrin. Okay. Èmi á máa ta guitar wọn. Okay. Tí tọ́gà bá ti travel. Okay. Tọ́wọ̀n bá sí ilé. Èmi náà I have the photograph. Okay. Èmi máa ta guitar. Okay. Yomi á máa kọrin. Okay. Bọ̀ ṣé gbàmí wà tẹ́kẹ́ tó bá ń kọrin níwájú ẹ̀yin á máa bá kan ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Mo tún kọrin mo tún ta guitar. Okay. So baba nígbà tó dé pé join ẹgbẹ́ chief commander níta reformers yẹn mo fẹ́ kẹ́ mo sọ fún àwọn tí ó wà ní tó jọ àwọn ọmọ ẹgbẹ́ nígbà ni kẹ́ ló wà memory lane sa. Alhaji Mutiu kékeré. Baba ẹ lè gbé guitar lẹ̀. Gabriel Adedeji. Mo fẹ́ kẹ́ máa dárúkọ iṣẹ́ tó ń ṣe òtò ráwọn lálẹ́ náà bá yín lọ sá. Baseman Gabriel. Alhaji Mutiu ni onígangan. Onìkan ṣòwò onìkan ni ó dẹ̀ gbóná lórí gangan yẹn. Monday John was there. Lẹ́yìn yẹn ni Ṣẹ́gun Awẹ́ náà dé. Ṣẹ́gun Awẹ́ Afritonas. Kí ni Monday John ní í ṣe? Gìtá náà ni. Gìtá ni. Ọ̀gá mi captain Samson Ogunlade wọ́n wà ń bẹ̀. Baba Tájù náà àwọn náà wà ń bẹ̀. Bọ̀dé Akíwọ́wọ́ àjọ ń kọrin ni. Ayọ̀délé director àjọ ń kọrin ni. Yomi Taiwo àjọ ń kọrin ni. David Ọlálẹ́yẹ àwọn wà l'Amẹ́ríkà ń sìn àjọ ń kọrin ni. So gbogbo àwọn tá a jọ wà ń bẹ̀ náà nìyẹn. Mo rántí ẹnìkan Sunday Ogunmokun òun náà wà pẹ̀lú wọn gbà yẹn. So àwọn tá a jọ wà náà nìyẹn. Sunday Fadugba Portao. Mo sì bá wọn sọ̀rọ̀ wọ́n wá rí ìdí báyìí. Portao. Ìgbà wo ni bàbá mi Simoni Ayélabó ìgbà wo ni àwọn. Mo bá ń bẹ̀ ni. Mo bá Simoni ń bẹ̀ ni òun ló fẹ́ mọ báàkì Alhaji Mutiu. Wọ́n ní wàhálà yẹn pọ̀ díẹ̀. Ó pọ̀. Then Baba Akilapa dé before Simoni. Baba Akilapa ló báàkì Alhaji. But ti Simoni àti Alhaji Mutiu. Sọ̀bẹ̀ ọ̀nà gbóná díẹ̀. O lè díẹ̀. But ọ̀tún yá náà Ọlọ́run pètù sí everything then lọ bíbí. Ẹ jẹ́ ká tún yà díẹ̀ sí ọ̀dọ̀ bàbá wa King Sunny Adé. Ṣé mọ̀ wọ́n ṣé ní ìbáṣepọ̀ kọ̀ọ̀kan ní ṣókí mọ̀ pé ẹ̀yin ò ṣeré lẹ́yìn àmọ́ kí ni ìbáṣepọ̀ yẹn torí a ti sọ̀rọ̀ bàbá ẹ jẹ́ ká tún yà sọ́dọ̀ bàbá King Sunny Adé díẹ̀ náà. Ọ̀gá King Sunny Adé ọ̀gá ni máa ń pè wọ́n. Àwọn náà try. Ẹni ẹ dárúkọ èèyàn tí ẹ pé wọ́n wà ní ẹ̀yìn wọn gbà yẹn dárúkọ. Ìdòwò owó ẹ̀yẹ àti Sunday Àríyọ̀ wọ́n wà pẹ̀lú wọn gbà yẹn àti Baba Sala yẹn ló dàgbà máa ń sábà gbọ́. Baba Sala wọ́n wá bọ̀ Baba Sala ẹnìkan wà ń bẹ̀ Bọ̀dá Ayọ̀ ni wọ́n ń pè é òun ló wá sẹ́kọ̀ọ́ tí ọ̀gá Sànni wá bá kúńbé dẹ̀ ní ọ̀gá Sànni ní kóńgà nígbà yẹn wọ́n dẹ̀ gùn tó jẹ́ pé tẹ́ ẹ bá wò wọ́n ọ̀gá dẹ̀ kéré lukini yẹn bí Baba Sala ṣe gbà lọ́nà so ọ̀gá tó bá ti rí mi IK second náà máa ń pè mí IK second Folly IK second bí mi wọ́n ṣe gbogbo àti bá ti rí wọn wọ́n máa kí mi dáadáa mi náà kí wọn dáadáa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ jẹ́ àsọ̀rọ̀ ń pa Foli Peperenpe torí tó bá ń sọ ń pa jùjú yìí náà àgbà ní ẹ bá mi sọ̀rọ̀ bó ṣe ní pé wá gbé ìgbésẹ̀ tó di pé yín náà wò pé báńdì tí yín náà ẹ̀yin náà bẹ̀rẹ̀ báwọn ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ kó tó kẹ́ tó wá bára yín náà ní ìlú Amẹ́ríkà tó yẹ kí bẹ̀ gangan lẹ́wà dọba sísà. Ògo ni fún Jésù Kristi. Gbogbo ohun tí mo fẹ́ sọ yìí tí ò bá jẹ́ Jésù Kristi olùgbàlà kò ní ṣe é ṣe. Mo máa ń wà ní orí òkè màá máa gbàdúrà pẹ̀lú àwẹ̀ Olúwa èmi náà fẹ́ tàbí ọbíọ̀ mo fẹ́ lídìí báńdì Olúwa mo tún pe gbogbo àwọn ọmọ ìyá mi àti sísá mi àti yóò wà lórí òkè fún bíjọ́ méje bí ìrànlọ́wọ́ ṣe dìde nìyẹn fún mi bí mo ṣe lọ sí Amẹ́ríkà mo lọ Amẹ́ríkà yẹn ibi tí mo lọ. Àti bàbá kọ̀ máa ń ẹ̀jọ̀ Amẹ́ríkà. Àtijọ́ lọ àti dé no I'm sorry mo ti lọ ká tó lọ Europe tour èmi ti lọ
mo ti dé mi ò lò bí 5 days ní Amẹ́ríkà torí wọn ò mọ̀ pé mo travel ọ̀gá mi ò mọ̀ òun mo ń sọ lójú gbogbo ayé yìí mi ò kàn wá ni ní weekend yẹn mi ò wá. wọn mọ̀ pé Amẹ́ríkà lẹ lọ. ẹ jẹ́ kí n sẹ́yìn kù mo lọ níṣẹ́ dé kí níṣẹ́ tó dé mo ṣe báyìí ayé ìdí àgbọn Buhari ni níṣẹ́ dé mo bẹ̀ sí wá owó kiri láti clear irinṣẹ́ a sì dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi tí ẹ bá ti gbẹ́kẹ̀lé Jésù Kristi ní òdodo tó bá ń fẹ́ Ọlọ́run wá ṣe irinṣẹ́ jáde bàtí irinṣẹ́ jáde àwa lọ irinṣẹ́ jáde irinṣẹ́ yẹn wà nínú ilé mo fi sínú ilé àfi lọ sí Amẹ́ríkà ní 85 bàtà máa dé ká tó lọ àwọn nǹkan ti ń kún pé ó dàgbé Folly fẹ́ fọ́ọ̀mù báńdì mo ní àwọn ilé ìfẹ́ kó bá mi ni o torí ọ̀gá mi ò tí ì sọ fọ́gá mi o àwọn tó dẹ̀ ń ṣe wọ́n fẹ́ fi pa mí lára ni so bá a ṣe dé láti Amẹ́ríkà a play the Premier Hotel nìbàdàn bá a ṣe play 1 round mo kàn ló dọ̀bálẹ̀ síwájú ọ̀gá mi wọ́n ní manja Folly ṣé kò sí mo ní kò sí sá mo ní mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni wọ́n ní kí n máa sọ mo ní ẹ̀sìn ìsàmì fẹ́ fún báńdì mo fẹ́ fún báńdì wọ́n ní irinṣẹ́ ńkọ́ wọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ wọ́n ní irinṣẹ́ ńkọ́ mo ní irinṣẹ́ ti wà ṣé kò sí anything mọ́ mo ní kò sí wọ́n kàn dánù wọ́n ní manja Folly kì í jalè kì í dìtẹ̀ kì í fojú pa ẹ̀ ọ̀ṣọ̀ ka gbogbo ẹ̀ sílẹ̀ wọ́n ní àwọn fẹ́ ṣe fún mi ń jọ́sí bẹ́ẹ̀ni bàtí ó dẹ̀ wá máa tẹ nísìnyí tó lọ́run dẹ̀ ti ṣe ń sìn wọ́n ní lórúkọ Jésù ó máa mẹ́kẹ́ ọjọ́ yìí mo gba first plane mo wá lọ bá captain Ogunlade ní kàpí bàbá mi báyìí ló ṣẹlẹ̀ Folly ó ti sọ fọ́gá ẹ̀ ọmọdé àwọn ọmọ tí ń bọ̀ mo ní ẹ̀yin ni next person tẹ́jọ́ gá mi tó yẹ kí n sọ fún mi band wọ́n ní kí ni iṣẹ́ ń kọ́ àwọn olóyún iṣẹ́ ti wọ̀ tọ́gà ẹ̀ bá ti sọ náà ni tó bá ti sọ lèmi náà sọ bọ̀dé àkìwọ́wọ́ náà mo ní bọ̀dé wá ìdí ẹ̀yẹ̀gbẹ̀lú a máa fi ń bára wa ṣeré ni pé ìdí ẹ̀yẹ̀gbẹ̀lú mo fẹ́ fọ́ọ̀mù band ó ní àpárá mi pọ̀ mo ní àpárá kọ́ o mo ní ó ti materialize o bọ̀dé wá bọ́ bọ́jú ẹ̀ iṣẹ́ òótọ́ ni mo ní tiẹ̀ ọ̀gá mi ti fún mi ládùúgbò bí mo ṣe wọ́n níbi fáwọn 2 weeks káwọn fi try gíwá òjò arigidi torí gíwá òǹkọrin máa ń gbà yẹn so àwa lọ play Federal Palace àṣàlérè bíi mélòó kan bá a ṣe ń play Federal Palace lọ́wọ́ ọ̀gá bá ń béèrè pé manja Folly dà ẹ bá mi pè wá mo bá lọ di stage gíwá kò jẹ́ kí Folly kọrin orin kan wà tọ́gà máa ń kọ tí mo máa ń gbé dáadáa àìbolúwàṣọwọ ká máa jèrè èrè owó ajé níyàwó èrè owó ajé níyàwó èrè owó ajé níyàwó ọ̀padà máa ń láì bó ṣe máa ń gbénu yẹn bó ṣe dáhùn yẹn báyìí àìbolúwàṣọwọ ní ká máa jèrè èrè owó kọ̀mọ́dà kan fetí kò ní létí manja Folly I'm going to miss you. pẹ́sẹ̀ tẹ́ bá ti ní ìdí mi mo ti rẹ́dì tẹ́ bá ti ní ìdí mi sápè mi mo jẹ́ rẹ́kọ́ọ̀dù mi mo jẹ́ eré mi mo ti rẹ́dì láti kó sápè títí mo wá pé arúgbó kó wá padà sí. ayé oṣù bẹ̀rẹ̀ ni ẹ. Peperempe yẹn ti wá àṣà ni. àṣà ni àṣà kan táwọn ọmọbìnrin máa ń dá ní èmi Peperempe mo kàn gbọ́ ni mo ní owó Peperempe mo dẹ̀ máa lò ó. ẹ̀yin tẹ́ wá lo kíní yẹn náà àwọn Peperempe wọn ní jùjú tó wá lo Peperempe yẹn náà pọ̀ ńgbà yẹn tó ti wá sọ́ọ̀tì. wọ́n popularize mi bí ogún èèyàn bá ṣe Peperempe èmi ló ń jẹ́ tẹ́ ẹ bá dé Amẹ́ríkà lẹ́nu wọn ò mórúkọ mi Peperempe even ìyàwó mi wọ́n ní ìyàwó Peperempe ló ń lọ yẹn
ìyàwó Foli Peperenpe ló ń lọ yẹn bókìkí yẹn sì bẹ̀rẹ̀ sí kàn mí mo tún wá gbé dé Amẹ́ríkà. So this is the first record yín gbà yẹn níbo lẹ ti ṣe ta ló gbé jáde. àfòdíṣà ni Alhaji Akínbolú àwọn ló ní label yẹn under Decca tí wọ́n dẹ̀ sí èmi wọ́n ti rájú díẹ̀ mo ní Peperempe ní kápẹ́ rẹ́kọ̀dù yìí wọ́n ní ìbòsí owó ní kíní kan wọ́n ní Alhaji ní tí mo fẹ́ nìyẹn ó dẹ̀ bá tèmi at the end ọkọ̀ featuring Peperempe rẹ́kọ̀dù yẹn dẹ̀ ta. Ìgbà tó di pé ṣe rẹ́kọ̀dù tó tà bẹ́ẹ̀ yẹn ṣe padà pàdé bàbá kọ̀mándà ìyàwó lọ́kọ sí ìgbà yẹn báwọn ìbáṣepọ̀ yẹn ti ń ṣe tó ṣe rí. Peperempe ni kọ̀mándà ń pè mí Foli Peperenpe náà ń pè mí èmi mo play nígbà táwọn ṣínà Rótìmí tí wọ́n ń ṣègbéyàwó àwọn ọmọ wọn ní 89 èmi mo play wọ́n kọ Foli Peperenpe Ayinde Barrister Ṣínà Peters àwa táwa nínú Concord ni first preaching Concord bẹ́ẹ̀ ni ti Alhaji Abiola bẹ̀rẹ̀ ti ṣe ìnáwó yẹn gbà láti ṣe dáhùn balẹ̀ láti ṣe dáhùn balẹ̀ school a play ìdágo méjì àárọ̀ ni. Níbo ni ọ̀rọ̀ Amẹ́ríkà yẹn ṣe wá tó ṣe wá wáyé sá ẹ ti bá mi mú ní ṣókí. Thank you. Ọ̀rọ̀ Amẹ́ríkà mo máa ń lọ Amẹ́ríkà dáadáa almost every year mo máa ń lọ Amẹ́ríkà torí iṣẹ́ dẹ̀ ni èmi ni mo gba PV electronics distributor ní Nàìjíríà yìí mo gba 1983 nígbà tí mo lọ ra iṣẹ́ yìí so mo mú ẹnìkan lọ ní 1990 ọmọ Ìgbò ni oúnjẹ Andrew Odukwe máa dárúkọ ẹ̀ wọ́n ti kú sí jẹ́ kájọ máa fi kíní jẹun ìwọ lówó lọ́wọ́ èmi ò lè dá owó wọn bá owó tí mo ní mo fi maintain band ni èmi ọ̀dọ́ ẹ̀dùn ó bá mi lọ ó dà mí gbẹ̀yìn kí mo sọ ó dà mí kò bí but èmi ń lọ sí PV electronics ní Mississippi má tún dé ọ̀hún sí o tún lọ bẹ̀ ìsìgbà tí mo fẹ́ rajà tí wọ́n ní má rajà. ìgbà olúwa dé pé change máa tẹ̀lé pé mo lè fi bíi kí fi ṣe léèkì tí wọ́n máa ṣeré mi ń bì í. ọ̀dọ̀ àbúrò mi mo dé sí ní Baltimore Kẹ́hìndé Owólabí ọmọ Àkúrẹ́ mi wọ́n fẹ́ ṣe OIC Oyèmẹkùn International Club wọ́n máa ń ṣe ayẹyẹ ẹ̀ ní every year wọ́n pe mo ní Kẹ́hìndé wà báwọn arábí sọ̀rọ̀ jẹ́ kí n lo keyboard kí n fi kì í wọ́n ti gba DJ mo ní ìyẹn ò mátà mo dẹ̀ gbé keyboard wá bẹ̀ ọjọ́ tí mi ò ní gbàgbé láéláé ni DJ yẹn kò fẹ́ fún mi láyè ẹnìkan dẹ̀ tún wá tó jẹ́ bí ẹni tó ti bá mi plẹ̀ ń bírí òun náà wà ní gángan káàkiri ojú àgbègbè ìwọ lágbájá lu gángan kò fi báàkì tó má lè fún mi láyè bí wọ́n ṣe àwọn ọmọ Àkúrẹ́ mi ẹ jẹ́ kí ẹ má yẹn play ẹ jẹ́ kí bọ̀dá play wọ́n ti tó bá gbé microphone fún mi DJ ni o pìtì à ń jáde lọ lóní Elédùmarè à ń jáde lọ lóní Elédùmarè mo ṣàkọrin yẹn jíjáde wa ká má pàdé àgbákò ohun tá ó jẹ là ń wà lọ bàbá ká má pàdé ohun tí ó jẹ wá ní owó bẹ̀rẹ̀ sí fún owó níjọ́ náà 3,000 something lápá 3,000 something okay wọ́n fún mi wọ́n tiẹ̀ ìjọ yẹn wọ́n tiẹ̀ cheat mi wọ́n fún mi ní sí àti wọ́n fún mi $300 ó fẹ́ touch mi but Ọlọ́run fẹ́ mú kọ́kọ́ jáde mẹ́rin mi fẹ́ kó touch mi kí lè èmi tí mo jẹ́ leader mo ṣe máa gba $300 tó bá gba owó tí mo gbé kúrò ń bí tí mo mú kúrò ń bí $4,500 mo mú kúrò Nàìjíríà tí mo ní máa fi lọ ra irinṣẹ́ ní PV electronics bọ̀dá Orlando Julius Èkémọdé ẹ̀gbọ́n mi dáadáa ni wọ́n á gbọ́ pé wọ́n fẹ́ lọ tọ̀
mo ní ṣé màá bá wọn lọ tọ̀ mo ní mo fẹ́ yà ní PV electronics tá láti dé Tennessee ẹ máa drop mi wọ́n dẹ̀ drop mi ní Tennessee mo bá wọn play káàkiri gbogbo states mo fi lọ ra speaker bíi mélòó kan àti mixer bí mo ṣe ní irinṣẹ́ díẹ̀ nìyẹn irinṣẹ́ yẹn dẹ̀ sọ̀rọ̀ irinṣẹ́ yẹn àfipá àwọn yẹn wọ́n gbọ́ pé Peperempe kan ti débi láti Nàìjíríà bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pé mo ò tiẹ̀ tí ní fóònù mo ń lo fóònù àbúrò mi kan bí wọ́n ṣe ń pè mí nìyẹn àwọn Ògbómọ̀ṣọ́ pè mí àwọn Ọ̀yọ́ pè mí àwọn Ìjẹ̀ṣà pè mí ó tán o orúkọ Foli Peperenpe síwájú ilẹ̀ l'Amẹ́ríkà nìyẹn wọ́n pè mí àwọn Àkúrẹ́ ti New York náà pè mí gbogbo wọn kàn pè mí ni àdẹ̀ pọ̀ a lọ ṣeré kan ní Rhode Island èmi àti onígangan mi mọ̀ bí wọ́n ṣe rẹ́ǹtì mọ́tò àbúrò mi kan mi ò ní gbàgbé ẹ̀ láéláé Yẹmisí Wellington olóògbé credit card ẹ̀ sílẹ̀ nígbàdàn ìbá fẹ́ rẹ́ǹtì mọ́tò báyìí lè bá ṣe pàdé àwọn kò ní iṣẹ́ ẹ̀ síbi méjì pé la lọ Rhode Island ẹbí pé ó lápá 7,000 something. 7,000. dẹ̀ pé a la play 1 hour torí ẹni tó ń ṣe nǹkan wọ́n ti rò pé tá a bá ti play wọn ò ní lè náwó fáwọn bíi mo sì ń sọ pé olúwa Jésù Kristi olùgbàlà 7 hours mo fi wọn mọ́tò láti Maryland dé ẹnì kejì yẹn ò ní kò ní driver's license but èmi ti ní so bàtà dán mo kàn jáde ní bàtà wọn fẹ́ ká play yẹn mo jáde mo ní Jésù Kristi olùgbàlà mo gbàgbọ́ pé o ti ṣe lónìí mo gbàgbọ́ nínú Kristi pé ìwọ Olúwa ti ṣe lónìí mo ṣe gòkè lọ́nìí mo kàn lọ bá dìde ẹ̀ ní báyìí ní àkíní ìdí ẹ̀ 7 hours mo fún wa mọ́tò láti Maryland bí ẹni kí mo fi nǹkan sẹ́nu ni ó kàn lọ àkíní ẹ̀ mo kàn kí machine bọ́ ni 7,000 something like that níbi 1 hour tá a play owó wa kàn fọ́n dànù ni woman kan lady kan dé ọlá náà ń korúkọ ẹ̀ ó kàn kí owó sí mi lápò èmi tiẹ̀ rò pé bíi $20 ni àti 100 bs ló ń kí sí mi lápò tí máa kówó jáde nígbà tá a play tán $900 ni kò dẹ̀ kólẹ̀ fún ẹ̀ńtàjọ lọ owó tó wà lápò mi nìyẹn tó bá jọ ní kò ní kólẹ̀ bí àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí pè wá pé àgbèrè lọ California lọ Chicago lọ lọ́rọ̀ ṣe ṣe ní ẹ̀mọ́ ẹ̀yin ará bí ẹ̀yin náà máa pílẹ̀ nílé o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bàbá wo ni ẹ fẹ́ fún àwọn tọ́wọ̀n yìí káàkiri tí wọ́n lè pè yín sí sà. Internationally +1 240 791 8221. ti ṣẹ́rífì Nàìjíríà ń bí tẹ̀ ń lò ṣẹlẹ̀ pé yẹn náà fún wọn sà pé fún wọn. 091 60 95 83 11. ẹ kàn sí sà ẹ pè lẹ́ẹ̀kan sí. 091 60 95 83 11. bàbá wọn wò yín káàkiri bá ṣé tó bá fẹ́ pè yín fún eré ní Nàìjíríà ń bí bó ní ṣé àyè wà àwọn tó wá wò yín tó rí tó bá fẹ́ pè yín kí wọ́n fẹ́ kẹ́ ṣeré fún wọn ṣé àyè wà sà. àyè wà torí pé mi ò tí ì padà mo tiẹ̀ máa pẹ́ Nàìjíríà ju tàtijọ́ lọ mo lérè kan ní April sí mo lérè kan ní April 5 níbí tí wọ́n ti gbọ́ tí wọ́n ti gbọ́ pé mo dé báyìí gbogbo àwọn tó fẹ́ràn mi wọ́n ti máa búùkù. bàbá ilé ṣe pàtàkì ìmọ̀ràn fọ́wọ́n ọ̀dọ́. ẹ ṣe olóòtú tí Ọlọ́run bá kọ́ ni tí Ọlọ́run ò bá kọ́ Amẹ́ríkà kì í ṣe ibi tẹ́ ẹ kàn lè fò kì í ṣe London kì í ṣe Germany ìlú amẹ́yẹn ó wà very complicated ó lè dé airport padà tó o bá ní nǹkan tó o fẹ́ ṣe tàbí tó o bá ní ẹni tó lè gbà ẹ́ sílé tó lówó láti fi gbà ẹ́ sílé àwọn nǹkan tí mo mọ̀ ni mo ń sọ yìí o kéèyàn bá kàn rí fíṣà àgbà tó lóun dán Ọlọ́run mọ̀jà sórí burúkú kéèyàn dé airport wọ́n dẹ̀ tó dáyàn padà sílé ẹ mọ̀ pé yẹn ò dáa ìlú yẹn ń gbòòrò sí ojoojúmọ́ ni ṣùgbọ́n tọ́lọ́ bá ti kọ́ tá a ti kọ́ pé yóò lọ yóò kúkú lọ yóò lọ
pé ká má fi gbá ká má fi ìtúgbà ká má sọ dìgbà tí kì í ṣèlú tó rọrùn náà kan lọ tí so kì í ṣèlú tó rọrùn o kò ṣe ó ṣe ò jẹ ni mi ò lè ṣaláì má sọ nípa ìyàwó mi ó ní backbone mi ò ṣiṣẹ́ kankan lamẹ́ríkà ju kí home front èmi ló take home front máa gbé lọ iṣẹ́ ó dago 11 ààbọ̀ lálẹ́ kó tó dé láti 6 a.m. So she was a woman tí mi ò ní gbàgbé tí mo fi máa lọ ọmọ 4 lágbègbè adúpẹ́ lọ́wọ́ lónìí òun dẹ̀ ti débẹ̀ ní age of 20 ló ti débẹ̀ pẹ̀lú ti lọ yunifásitì kì í ṣe ogun ẹ̀ bẹ́ẹ̀ tí Ọláyínká tó bá tún padà wá máa fẹ́. Ọlọ́run bá fọ̀run kẹ́wọn Ọlọ́run dọ̀wọ́ wọn sí. mo dúpẹ́ lọ́wọ́ tí àjọpọ̀ ètò ní ìtajọ́ tó pọ̀ Gbénga Ọmọnìtàn ọmọ lẹ́jẹ̀ndì nìyẹn Joshua náà wà ń bí pẹ̀lú Sunday ayé ọba. ètò àgbààgbà ẹ̀ nírè ìtàn ní ó dẹ̀ ṣe pàtàkì torí ìtàn bàbá wà láyé tó wà láàyè yìí ó yẹ ká gbà ká mú kó lè wúlò fáwọn náà. ìṣòro yìí là náà ni mo wà pẹ̀lú bàbá Foli Peperenpe bàbá mi ọwọ́ mi rẹ̀ sà má bínú kó kéré sà.